Welcome to ZZZ TV. Kindly subscribe, share, and like for latest updates and news. APC olóríire oríire wa ò ní dìbànújẹ́ ẹ dákun ẹ jọ̀ọ́ tó o bá nífẹ̀ẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ nífẹ̀ẹ́ APC tó nífẹ̀ẹ́ àwọn ọmọ tó bí àtọmọ tó tún bí àtàwọn ọmọ rẹ ẹ jẹ́ kí a farabalẹ̀ gbọ́n tá a fẹ́ sọ tá a fẹ́ ṣe lẹ́yìn à ń pè ní solidarity walk non-violence ni àbáyànjà àti ẹ bẹ̀rẹ̀ nsìn kó tó di pé òrùn máa kọ̀ bàbá tó jẹ́ bàbá wa nínú ẹgbẹ́ number 1 APC in Ọ̀yọ́ state pharmacist Ọláyídé Moshood Abbas wọ́n á bá wa sọ̀rọ̀ wọ́n á ṣàdúrà fún wa bá a ṣe ń lọ ká má fara pa Ọlọ́run jẹ́ ká ṣe àṣeyọrí ìwọ tó bá wá síbí lẹ́nìí kò ń ṣe ilé ẹgbẹ́ láti fẹ́ ṣe nǹkan a fẹ́ lọ sí ìgboro ni má dúró síbí ẹ̀yin tó bá wà síbí tó bá ti parí ọ̀rọ̀ wa à ń lọ nìyẹn ẹ dákun ẹ jọ̀ọ́ APC lórúkọ bàbá wa Alhaji Ọláìdé Abbas wọ́n ní kí a dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn mi tí ẹ péjú síbí kò sí nǹkan tí a fẹ́ ṣe níta fẹ́ fi aráàlú ni wípé bí ìjọba Ṣèyí Mákindé ṣe ń ṣe wá lọ́yọ̀ state ó tó gẹ́ẹ́ kí wọ́n má sọ Ọ̀yọ́ state wọ́n má sọ sóko gbèsè ìtí ẹ bá ń yáwó wa tí ẹ fi ń ṣe wọn afẹ́ ká máa rí i àbí bẹ́ẹ̀ kọ́ ni ó máa ń fowó yìí wá gba pààrọ̀ láti yọ ọdún yìí àwọn ò sì fẹ́ èyí ló jẹ́ káwọn náà jáde láti ṣe solidarity work fún ọmọ wa Ibrahim Shitu tọ́lọ̀ ń fún ní ìgboyà láti ẹ̀tì sọ tí ń ṣẹlẹ̀ a sì rí wípé wọ́n fẹ́ máa tún dúnkòokò mọ́ àwa ò ní faramọ́ abẹ́ faramọ́ wọ́n tú àṣírí wọn ẹ wá ní kò ní ẹ fẹ́ máa dúnkòokò mọ́ wa àwa ò ní gbà abẹ́ gbà orí ìdí èyí abẹ́ fi hàn láyé wípé ẹni tí ó nífẹ̀ẹ́ aráàlú là wa tó sì ní ìbẹ̀rù Ọlọ́run tí ó sì fẹ́ jàgídíjàgan la ṣe ní a ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti fi ẹ̀hónú wa hàn sí bí gómìnà ṣe ń ṣe wá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n má sọ wá sóko gbèsè ayérayé àbágbà bàbá wa ní ká sọ fún yín pé allocation tí ẹ ń gbà ń bo ni ẹ ń nà sí níbo ni wọ́n ń nà sí tí ẹ tún sọ wá sóko gbèsè àìlèyé ọ̀dà Tinubu ọ̀dà ṣé Tinubu ní gba owó Ọ̀yọ́ state ni Ṣèyí Mákindé ní ìgbà wọ́n sì ń pín in náà àwọn ò ní gbà o torí eléyìí la fẹ́ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láti aráyé pé owó tí wọ́n ń yá yìí ó tó gẹ́ẹ́ wọ́n mọ̀ sọ àsokò gbèsè a sì ní jẹ gbèsè agbára Ọlọ́run come 2027 APC ní ọgbà Ọ̀yọ́ state àbí bẹ́ẹ̀ kọ́ inshallah bukati láì bàbá wa ní lágbára Ọlọ́run àlọ́ wa yóò já sí re àbọ̀ wa yóò já sí rọrùn a ò ní farapa a ò ní lùgbàdì a ò sì ní bọ́ sí kòtò ayé ẹ wá dákun bá a bá ṣe ń lọ ẹ jẹ́ ká ṣe ní wọ́ọ́rọ́wọ́ ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan ẹ má jẹ́ agbọ́n ọmọ gànfẹ́ ká má gbà wọ́n láàyè á lọ re á bọ̀ re ìta ń ṣe yìí national ti gbọ́ sí i ààrẹ gan ti gbọ́ sí i wọ́n sì ń fi náà lójú pé ìta ṣe ń tẹ́ àwọn lọ́rùn torí pé a fẹ́ fi gbé ògo ẹgbẹ́ wa yọ ni kò sì ní bàjẹ́ APC torí pé àwọn fẹ́ gbìjà aráàlú ni káràlú náà káàánú ògbìjà ara wọn náà wọ́n mọ̀ sọ́lọ́kọ ẹgbẹ́ nìkan àwọn náà làwọn náà ń jà fún kí wọ́n dúró tì wá APC